àwa àrò gbogbo ẹ̀yin gọ́fúnà tí ń bẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe fọwọ́sowọ́pọ̀ lérí ọmọ ìyá yín tẹ̀jọ́ sòṣèlú PDP àti APC tẹ̀ ń bára yín kí tẹ̀lé ojú ọmọ tì á gbọ́dọ̀ gbọ́ kẹ́kẹ́ tako Yorùbá nation o torí pé wọ́n ní sàn án láàárín ajẹnimú rẹ̀ pẹ̀pọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe tí àtakò yìí kò sẹ́nìkan tó pé tí wọ́n wá da ìbẹ̀rù torí pé ọ̀rọ̀ Yorùbá á gbọ́dọ̀ bára wa jà. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹni Ọlọ́run tẹ́ wà níbí lónìí kò dẹ̀ sí nǹkan tí Ọlọ́run fẹ́ràn jù láyé òun náà ni òtítọ́. Òtítọ́ tí Ọlọ́run fẹ́ràn jù tá à ń lò nílé ayé òun náà ni pé bí ayé ó sì ní ìfọ̀kànbalẹ̀ fọ́mọ Yorùbá òun ló bá wa o ẹni pé báyìí tá à ń bá lọ lánàá tá a sì ń bá lọ ní òní ó ti yàtọ̀. Kí ni ìyàtọ̀ ẹ̀ ni pé àwọn alábòsí wọ́n kóra wọn jọ, àwọn tó ti jẹun tó ti yó wọ́n kóra wọn jọ, wọ́n wá sọ pé àwọn fẹ́ ká máa bá a lọ báyìí. Àwa sì dúpẹ́ fọ́lọ́run wípé bí adìẹ bá pógún tó pé ọgbọ̀n àgbò kan ṣoṣo náà ni ó dé gbogbo wọn. Ní agbára Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ wà nílẹ̀ diaspora ọkàn yá balẹ̀ lónìí. Àmín. Ọkàn yá balẹ̀ lónìí. Àmín. Ìtẹ́ òun náà Ọlọ́run ṣe o. Àmín. Èṣù lè máa gbógun kó máa dìtẹ̀ kí àwọn olówó ìlú kó kóra wọn jọ, àwọn ọlọ́lá ìlú kó kóra wọn jọ láti máa fi ìyà jẹ mẹ̀kúnnù torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tá bá ti wọ pléènì nílùú Èkó Àbújá wọn ti láǹdì wọn ò rìn láàrin express Ìbàdàn sẹ́kọ̀ọ́ wọn ò jí ọmọ wọn gbé wọn ò jí ara wọn gbé kò sí kan tí ṣẹlẹ̀ pẹ̀lú wọn inú wọn bàjẹ́ rí wọ́n ń jẹun láàárọ̀ wọ́n ń jẹun lọ́sàn-án wọ́n ń jẹun lálẹ́ tá bá fẹ́ ná 10 million 50 million 1 billion kọjọ́ wọn lójú máa ń rí ṣe bọ̀ àwọn tálíkà tọ́jọ́ ọmọ Yorùbá yòókù tí wọn ò tó wọn ń kọ́ àwọn tálíkà tọ́jọ́ ọmọ Yorùbá yòókù tí wọ́n ń gbébi tí yóò dùn mọ́ wọn ń kọ́ àwọn tí wọ́n jí ọkọ wọn tí wọ́n sọ ìyàwó wọn dòpó ń kọ́ àwọn tí wọ́n jí ọmọ wọn tí wọ́n sọ ọmọ wọn dọmọ òrukàn ń kọ́ sáwà fi wọ́n lẹ̀ báyìí ni ìdí rẹ̀ tí a fi wá dìde ìpè Yorùbá nation aláàgbà òmìnira ṣùgbọ́n àwọn ògbà kọ́kọ́ lọ́wọ́ ìjọba o a sì ní gbà lánàá àgbà a sì ní gbà lónìí a sì ní gbà lọ́la ibi tí Yorùbá bá fẹ́ bẹ̀rẹ̀ làwa dúró lórí ní agbára Ọlọ́run lérí ètò rally tí à ń pariwo tá à ń pariwo gbogbo olùkọ̀ọ̀kan tá à ń lé là ń rí changes ń bẹ tí àwọn aráàlú náà sì ń tú jáde ìfihàn yìí pé ọmọ Yorùbá ti ṣe tá àti lọ population ọmọ Yorùbá ní Nàìjíríà à ń lọ bí 70 million sáwà fi hàn 70 million lérí agenda táwa ń wá àwọn councillor tó bá jẹ governor tó jẹ senator owó tó bá rí ṣèbí ìwà àti family rẹ nìkan ni sọ́wọ́n gbogbo ọmọ Yorùbá ni bọ̀dí táwa ń fẹ́ ni pé bóò lè rọrùn ó sì bá gbogbo ọmọ Yorùbá tí ebi ò ní pa wá á jẹun àárọ̀ á jẹun ọ̀sán á jẹun alẹ́ tí a máa fi ṣe pé kò ní sẹ́nìkan tí ó máa tọrọ bára láàrin ara wa tí ò ní sí ọmọ Yorùbá tí ó máa ṣe yahoo tí ò ní sí ọmọ Yorùbá tí ó máa ṣògùn owó tí ò ní sí pé kálukọ́ ọ̀rọ̀ máa dọ̀bálẹ̀ lé olówó kó tó jẹun láàárọ̀ ìrọ̀rùn táwọn wá fún gbogbo ọmọ Yorùbá ni mo mọ̀ pé ní agbára Ọlọ́run tí gbogbo Yorùbá máa fi ọkàn balẹ̀ ipe àánú Ọlọ́run ti dé bá wa o ẹ bá mi sàmì ní àánú Ọlọ́run ti dé bá wa o gbogbo ẹyọ ọmọ Yorùbá tẹ́ ń bẹ ní Canada, London, Brazil, Japan, China, USA gbogbo bí tẹ́ bá wò ní àgbáyé àánú Ọlọ́run máa bá yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní Libya tẹ́ wà ní South Africa tẹ́ wà ní Kútọnù, Ghana, Zambia, Sierra Leone gbogbo bí tẹ́ bá àánú Ọlọ́run máa bá yín gbogbo tẹ́ wà ń ná kí ilẹ̀ Yorùbá ó lè ní ìdàgbàsókè ká lè ní ìfọ̀kànbalẹ̀ ọ̀bẹ iná o wọ́n á fẹ́ fi kíní kẹta yín lójú o lónìí o ibi tá a gbẹ́sẹ̀ sí náà la gbẹ́sẹ̀ sí o torí ìpàdé kan wáyé níjẹta tí wọ́n pe gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lóòótọ́ ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni mí Afẹ́nifẹ́re náà ni ẹgbẹ́ àkọ́kọ́ tọ́kọ́ wà lẹ̀ Yorùbá tí Awólọ́wọ̀ dálẹ̀ ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́jọ yẹn
ẹ rí i pé orin Yorùbá tí Awólọ́wọ̀ dálẹ̀ tá à ń pè ní national item òun ni wọ́n ní kí wọ́n kọ ọwọ́ á dùn mọ́ mi pé gbogbo ọmọ Yorùbá tó wà ń bẹ̀ náà lọ́kọ́ ká pé wọn ò bá gba orin yìí gbọ́ òun ló lè máa mú wa jáyà pé èwe la tó rí yìí ká pé national item Nàìjíríà náà bá kà òun ló lè máa dùn wá ipe irú orin ìrànká ìbọn orí Yorùbá nation tá à ń fẹ́ kí wọ́n pariwo sí gbogbo àgbáyé létí òní gbogbo wọn kà gómìnà ń bẹnu wọn o sẹ́nétọ̀ ń bẹnu wọn rẹ́pù ń bẹnu wọn kọ́dà ọmọ ìyá wa tó jẹ́ Ahmed Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ dìbò fún ààrẹ òun náà sọ pé iṣẹ́ wà fúnlẹ̀ wa iṣẹ́ tó wà fúnlẹ̀ wa òun làwọn dúró lórí o láti pé bóò ni bòróró ò sí ní jí wa gbé mọ́ bóò láṣẹ ní dàgbàsókè bóò láṣẹ ní ìfọ̀kànbalẹ̀ bóò láṣẹ ní òmìnira iṣẹ́ wà fúnlẹ̀ wa tẹ́ ẹ kọ́ níjẹ̀ẹ́ta ní Àkúrẹ́ iṣẹ́ wà fúnlẹ̀ wa fún wa o àwọn àrò gbogbo ẹ̀yin gọ́fìnà tí ń bẹ́lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe fọwọ́sowọ́pọ̀ lérí ọmọ ìyá ìtẹ́jọ́ sòṣèlú PDP àti APC tẹ́ ẹ̀ bára yín kí tẹ̀lé ojú ọmọ tì á gbọ́dọ̀ gbọ́ kẹ́kẹ́ tako Yorùbá nation o torí pé wọ́n ní sàn án láàárín ajẹnirú rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe tí àtakò yìí kò sẹ́nìkan tó pé tí wọ́n wá da ìbẹ̀rú torí pé ọ̀rọ̀ Yorùbá àgbọ̀dọ̀ bára wa jà ẹ tó bá dìde ní ọmọ Yorùbá tó bá lọ́wọ́ fẹ́ràn ọmọ Yorùbá ọ̀tá Yorùbá ni ibi tí Yorùbá bá ń lọ làwa ń lọ o bẹ́ẹ̀ ṣe kọ́ nẹ́sẹ̀rẹ́ tẹ̀mú àwa mọ̀ pé ẹ̀ ṣe ti yín nu àwa náà wà á gbé rálì wá sínú Èkó bí tí ì lọ́nu ìgbọ́dọ̀ gbọ́ kí Sanwó-Olú sọ pé òun kó sọ́jà síta o èmi ni mò ń bọ̀ wá sí Èkó o a sì mú déètì láìpẹ́ yìí torí pé ìrọ̀rùn gírí bẹ́ẹ̀ ṣe ti àwọn Yíbò ṣe rálì lẹ́kọ̀ọ́ ní Alábà kọmíṣánná pólísì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dàrẹ́tẹ̀sẹ̀ sí bẹ́lẹ́kọ̀ọ́ gọ́ọ̀nà Sanwó-Olú bẹ́lẹ́kọ̀ọ́ wọn ni kí ọmọ Yíbò tọ́jú ọmọ Yánmírí kọ́mọ̀ ṣe rálì lẹ́kọ̀ọ́ Haúsá ń ṣe rálì lẹ́kọ̀ọ́ èmi gẹ́gẹ́ bí chief mọ́mílẹ̀ Yorùbá gbogbo Yorùbá à ń bọ̀ wá sí Yorùbá nation lẹ́kọ̀ọ́ èyí gbọ́dọ̀ gbọ́ pé ẹ dàrú o èyí gbọ́dọ̀ gbọ́ pé wọ́n ní ọ̀rọ̀ gi torí pé èyí tí ó dùn méjì ni pé kí nǹkan kan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ káwọn nípa pé ẹ pàṣẹ kọ́ mọ iye tí a gáàsì ètò lè mújà wọn nù nígbà tẹ́ èyí tí ń ṣe tí tá àtakò yìí ìtawà ní àbá ń ṣe òbí tó dò káwà mọ́ náà nù àánú sì ṣe tiwa a sì mọ̀ pé tiwa lágbára Ọlọ́run yóò lékè ẹ sàmí ni ní agbára Ọlọ́run ló lékè nílẹ̀ yìí Yorùbá nation ó tẹ̀ wọ́n lọ́wọ́ yóò jẹ́ rọrùn fún wa àárẹ̀rẹ̀ ń bẹ̀ gbogbo ọmọ ìyàwó tó wà nílùú òyìnbó wọ́n wà bá pẹ̀lú rọrùn àwa dì mọ́ra wa ní Awólọ́wọ̀ international airport lẹ́kọ̀ọ́ torí bàbá wa ẹ̀ pàtẹ́wọ́ fáwọ́lọ́wọ́ Awólọ́wọ̀ tó ní Afẹ́nifẹ́re òun ló sì dálẹ̀ ó sì pé 70 years ní ọdún tó lọ tá a ṣe alifásírì rẹ̀ ní Afẹ́nifẹ́re náà ní àkọ́kọ́ ẹgbẹ́ àlẹ́gbẹ́mí ilẹ̀ Yorùbá Afẹ́nifẹ́re ni ọwọ́ àdùnmọ́ wa púpọ̀ jù etí ẹ̀ ṣe lánàá torí àwọn wèrè kan náà ń bẹ ní àwọn Yorùbá táláwọn sọpọ́tì Òbí jẹ́ fámìlì yìí ṣé Òbí tẹ́lẹ̀ sọpọ́tì Yígbò jẹ́ fámìlì yìí àtàṣọ náà nu a gbọ́dọ̀ sọpọ́tì ọmọ ìyá wa kí gbogbo ọmọ Yorùbá àtàfẹ́nifẹ́re àti nàdẹ́kò àti OPC ẹ gbọ́dọ̀ sọpọ́tì Yorùbá nation torí pé Yorùbá nation kọ́ òun ni ó jẹ́ ká ní àlàáfíà owó tá à ń pa lápapá Àbújá náà ti ń nà ẹ̀yin náà gbọ́dọ̀ sọpọ́tì àwa náà nígbà táwa náà ti takò tẹ́yìn náà sí àwọn ẹsẹ̀ ọmọ Yorùbá tí wọ́n sọ pé Òbí àwọn sọpọ́tì ẹnìkan ní ọmọ Yorùbá Ọlọ́run sọpọ́tì Òbí mọ́tò ọ padà sínú ìyá rẹ torí ilẹ̀ Yorùbá làwọn wáyé àwọn èsì fámìlì Òbí àbẹ́sì a sì gbọ́dọ̀ gbọ́ kí ẹnìkan ṣe campaign fún Òbí nílẹ̀ Yorùbá torí bí èsì fámìlì wa o ọ̀rọ̀ Yorùbá nation dàfẹ́ mọ́ gbọ́ sí ti ilẹ̀ Yorùbá nu ọ̀rọ̀ Yorùbá ló bá wa campaign jagbajagba àgbọ̀dọ̀ gbọ́ tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ Yorùbá gbogbo bí tí ẹ bá sì ti ṣe campaign ẹ máa kọ iṣẹ́ wà fúnlẹ̀ wa wọ́n mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá lọ́kà wa torí àgbà òmìnira ẹ̀ sàmì àgbà òmìnira gbogbo ọmọ Yorùbá inú wọn máa dùn àní ṣubú Oòduà tó ṣẹ̀ wá lẹ́rìí àtẹ̀wọ̀rọ̀ gbogbo Ilé Ifẹ̀ akíyí tẹ gbà wá lálejò lágbára Ọlọ́run á tún padà wá Ilé Ifẹ̀ láìpẹ́ yìí so gbogbo ìlú kọ̀ọ̀kan Ìṣakí Ìṣẹ́yìn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Ṣẹ̀pẹ̀tẹ̀rí Àgọ́ Ààrẹ gbogbo bí tẹ́ ti gbà wá lálejò pé ká wá ṣe rálì tá a
sì ṣe fún gbogbo ọmọ Yorùbá tí ò sí jà tó ti bá ń bú ẹnìkan àtàjẹ̀ sílẹ̀ òun náà la fi ń pariwo tèkó ìpè tábà wá sẹ́kọ̀ọ́ Sanwó-Olú gbọ́dọ̀ gbọ́ o pé ìkankan ẹ stop rally Èkó o tẹ́ ẹ bá fẹ́ kí ìjọba yín kẹ́ sọ̀kalẹ̀ lálàáfíà tẹ́ bá ti tako Ọlọ́run pé kọ́ mọ́ wá sí ìlú Èkó Ọlọ́run tako ìjọba yín ọparí nù o torí pé ẹ tó bá tako mí pé kí n má wá sí rally lẹ́kọ̀ọ́ ìjọba rẹ̀ tán nù o mo tó jẹ ipò mọ́ tí a lè kà mọ́ èfìtó ṣé ẹ̀rẹ́ ti Yàyà Bello ní Kogi ìgbà tí mo kọ lẹ́tà sí mo ní ń bọ̀ wá sí Kogi state wá sí rally ọwọ́ reply bẹ̀ padà bàbá ẹ má ti wá sí Kogi state ọwọ́ sọ fún àwọn èèyàn pé òun wá president mo lọ́nà kò ní rí president kọ́nà kò dé primary tó fi já so ẹ tó bá ti takò wá á sọ fọ́lọ́ lókèrè kọ́ gbàjọba rẹ̀ Ọlọ́run làwa ní Ọlọ́run dẹ̀ kún wa lágbára Ọlọ́run Yorùbá nation ní parẹ́ o ìran wa làwa ń jà fún o kára ọmọ ní ọmọ Yorùbá ni o àrùn sì ní lẹ́wà o àmúdé tìjọ́ tábà ṣe rálì lẹ́kọ̀ọ́ tí ò ní síjà tí ó kì í lé àfún gbogbo mítìrì rẹ̀ là ń ṣe látàná la fi pé gbogbo àwọn ìyá ní sọ̀rí pé kí kálukú náà wá káwá jọ sòfin náà wá bó la ṣe fẹ́ ṣe é tá àfi ní máa jà bó la ṣe fẹ́ ṣe é tí òfin ṣe pọ́ ọmọ Yorùbá ń takora wọn ọmọ ìyá wa tó jẹ́ Bọ́lá Ahmed Tinubu tó wá pírẹsidẹ́ǹtì ó ti dìde sókè ó ní ilẹ̀ Yorùbá lòun fẹ́ sìn ó lòun fẹ́ sìn ti Yorùbá nígbà tó ti lè kọrin wa lẹ́nu Yorùbá lè ṣe ti dúró lẹ́nu ọ̀rọ̀ wa lẹ́nu àfẹ́kọ̀ọ́kọ̀ tábọ́ bá kọ pé ọkọ̀ national anthem Nàìjíríà ni ọ̀rọ̀ ẹ̀ ní sàdúrà fún but Yorùbá nation lọ́kọ̀ ìtumọ̀ sí pé ó mọ̀ pé ìyà ń jẹ ìran Yorùbá so nígbà tó ti kọrin Yorùbá òun àti fèrèjì so Yorùbá nation àwa gbòmìnira àwa nà flag sókè báyìí yóò máa fẹ́ lẹ́lẹ́ báyìí gbogbo àwọn yàrá tó wà ní Canada America wọ́n wá bá pẹ̀lú dùnú àwa ṣe ìrìnsọ́sọ́rìn ìlú wa bá a sì fẹ́ ṣe security tí ò ní sí pé ọmọ jí wa gbé mọ́ tí ò ní sí wa lóòlè ò ní sí wa jiyàn gbé tọkàn wọn balẹ̀ tá a bá gbéra lẹ́kọ̀ọ́ pé à ń bọ̀ wá sí Ìbàdàn tá a bá gbéra láago kan òru kọ́ bá sí pé olè kan jiyàn ló gbé mọ́ ṣùgbọ́n a sì fẹ́ kílẹ̀ Yorùbá orí nu a ti da lúrúpọ̀ mọ́ sápà ẹ jẹ́ ká fọkàn balẹ̀ gbogbo ọmọ Yorùbá ibi tá a lọ là ń lọ o a kú ń bẹ o Ọlọ́run sì gbogbo fún wa o gbogbo ẹ̀yin tẹ́ wá náwó lábẹ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ kí ariwo yọ pàtẹ́ ìnáwó lè wẹ̀ atọrọ fún yín lónìí ògùn ọ̀run àfitọrọ fún yín lónìí àṣírí yóò ní tú lẹ́lẹ́ àṣírí yóò ní tú lẹ́lẹ́ ẹ̀ ní nàkàtẹ́kà tó rí bí bala bisimilayi rahmani rahim gbogbo ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà Canada gbogbo bí tẹ́ wà ní diaspora láàkì àgbáyé gbogbo yín àlemọ ọgbẹ́ ìtẹ́ ṣe mega rally ọbẹ̀ ìrìn chairman gbogbo mídíà Ọ̀túnba Ozen tó wà ní London kún yàrá kún ibi Lady K tó fi dé rí ọmọ mi Kóìkì tó fi dé rí Dára tẹ́ni ọmọ ológo tó fi dé gbogbo èyí tẹ́ ṣe mídíà àkọ́tí ẹ̀rí tó fi gbogbo èyí tẹ́ ṣe mídíà tẹ́ ń gbé ọ̀rọ̀ wa jáde sí ìtàgbọ́ ayé àṣírí ò lè tú. Òrìṣàtọ́lá ọmọ mi ní London mo kí ọ gbogbo pátá kò sẹ́ńtì rí ọmọ Lúkà gbogbo mo kí gbogbo èyí tẹ́ ṣe mídíà pátá Kásímà gbogbo mo kí ọmọ Bọ̀tá mo kí gbogbo èyí tẹ́ ṣe mídíà mo kí púpọ̀ ẹ fi ọkàn balẹ̀ tẹ́ rí pé aṣọ funfun wọn wọ̀ lónìí aṣọ ọ̀dùn múnú bí báyìí ti wọ aṣọ ọ̀dùn lẹ́rìí púpọ̀ tó kọ́ lórí àga praise the Lord Ọlọ́run ti gbẹ ògo lórí èsì ìta afẹ́kọ́ ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ o nígbà tí gbogbo Afẹ́nifẹ́re ti jẹ́ kí ọmọ ìyá wa tí wọ́n president Nàìjíríà tó wọ́n ti ka national anthem Nàìjíríà sí létí tá ti ka Yorùbá nation sí létí àdúrà ti gbà àdúrà ti gbà àdúrà gbà ibi táwọn àti débẹ̀ àdúrà débẹ̀ ní agbára Ọlọ́run àgbà òmìnira ní agbára Ọlọ́run òmìnira ọ̀tẹ̀ wọn lọ́wọ́ ọmọ Yorùbá á máa dunnú á máa yọ̀ kò sí ìfẹ́ mọ́ ayọ́ máa dunnú ànígbọ́mọ sí ànígbáyà sí ànígbọ́kọ sí ọ̀rọ̀ wo ní dàrú òní jíwa gbé o ilé Yorùbá ọ̀tẹ̀ wọn lọ́wọ́ lórúkọ bàbá lórúkọ máa jọba lọ máa jọba lọ Olúwa alágbára tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ní ìjọba rẹ̀ dùn mọ́ máa yéye o máa jọba lọ Olúwa. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video.
My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.